ẹ bá wa gbogbo ọmọ Yorùbá pàápàá yìí tẹ́ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi àbòsí ẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká fi àbòsí ẹ̀sìn sílẹ̀ ẹ bá wa bẹ̀ Ràṣídì ọba Olúwo kó má balẹ̀ Yorùbá jẹ́ láti ìgbà tí Olúwo ti di Mẹ́kà dé tó ti di Mẹ́kà dé ní káàkó ti wọ̀ nídìí ẹ mọ́ gbàgbọ́ pé ìgbà tó lọ Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àlùfàǹsá ló sọ sí gbogbo ọ̀rọ̀ Yorùbá níbẹ̀ tó bẹ̀ sí lálẹ́ àwọn ọmọ Yorùbá kò sọ̀rọ̀ tí ó sọ tán gbà tó dé Mẹ́kà láti gbà tó tún ti wá dé ìka kankan wá wọ́ndì ẹjọ́ fẹ́ bèrè question kan ṣé kò tẹ̀ wá sí ẹnì kankan ní ìwò yẹn tọ̀rọ̀ tiẹ̀ tún fi bẹ́ẹ̀ yé díẹ̀ yàtọ̀ fún ọba wọn ni tó tẹ̀ tún wá tọ̀rọ̀ tiẹ̀ yé tó náà tiẹ̀ tún tọ̀rọ̀ tiẹ̀ tún wá mi mo sì lè gbọ́rọ̀ yẹn kalẹ̀ ni ọjọ́ ìlú Yorùbá yẹn tọ̀rọ̀ tiẹ̀ yé tó yá ayé tiẹ̀ yé ṣé bí wọ́n ní èèyàn a kì í sùn síbi kan kí wọ́n wá dẹ̀ kọ́ síbi kan Yorùbá sọ pé kò tàn sí ẹni tó àwọn tó kàwé tó ní òye ayé ní ìwò tán lè tọba yẹn sọ́nà pé báyìí kọ́ ni wọ́n ṣe ń wà báyìí ló yẹ kó wà ní. ọba tó jẹ́ tí ìlú tọrọ ayé ò ní gbàgbé ẹ̀ eléyìí tó dẹ̀ jẹ́ tó kù díẹ̀ ayé ò ní gbàgbé ẹ̀ ṣùgbọ́n k'Olúwo rẹ ti pé òun nìkan kọ́ lọ́ba ńlẹ̀ Yorùbá o kàwé táwọn ọba mi ńlẹ̀ Yorùbá o lówó táwọn ọba mi ńlẹ̀ Yorùbá o ń gba ẹ̀sìn táwọn ọba mi ńlẹ̀ Yorùbá o láyé táwọn ọba mi ńlẹ̀ Yorùbá síbẹ̀ wọn ṣe bálabàlà bí eléyìí ó sì jẹ́ òun ni. ìgbésẹ̀ tó tún wá gbé ìsìn lẹ́yìn ilé tó ṣe Mẹ́kà tó ṣe orísìlẹ̀ tó gbọ́ àwọn èèyàn tó ṣe gbá tó ṣàwò ó ní pé ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí o òun ni olórí gbogbo ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá lẹ́yìn ṣe sultan ló máa ń pè sultan of Yorùbá land òǹkà tó ṣẹlẹ̀ rí láyà bàbá wa oyè gbọ́n tó ṣẹlẹ̀ rí aláyé yẹn sàmọ́ máa ṣe ó ní òun ni olórí gbogbo ọba mùsùlùmí nílẹ̀ Yorùbá mo fẹ́ pè lọ́wọ́ gbogbo ẹ̀yàn ọba tó kù sẹ́yìn lẹ́jọ́ jókòó papọ̀ tẹ́ni Ràṣídì lẹ fi jẹ olórí gbogbo ọba mùsùlùmí ilẹ̀ Yorùbá ni ẹ̀yin lẹ jọ sí pàdé ẹ̀ ṣẹ́ni pé ó fẹ́ dá wàhálà alẹ́ ní báyìí láàrin ẹ̀sìn mùsùlùmí gan ó fẹ́ dá wàhálà alẹ́ torí kìí ṣe pé ìwà àtàwọn ọba kan jọ jókòó fún rẹ̀ ló jókòó ó pe àwọn ará Saudi pé ìwọ ni ó fẹ́ jẹ ìwọ ni wọ́n fi ṣe ọba gbogbo mùsùlùmí nílẹ̀ Yorùbá ṣẹ́ni pé ó ti ń dá wàhálà sílẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí báyìí ṣẹ́ni pé ó ti ń dá wàhálà sílẹ̀ báyìí bí àlàyé ọmọ ẹ̀ náà eléyìí tó ní òun mọ́fìtì Ìwó bó náà ìgbà ṣe bí Ràṣídì ń ṣe fi jẹ mọ́fìtì nìyẹn tó ní gbogbo mọ́fìtì gbogbo ní mọ́fìtì gbogbo ilẹ̀ Yorùbá káwọn kan tó pa lẹ́nu pé irọ́ mọ́fìtì wo ló jẹ́ kì í ṣe gbogbo ilẹ̀ Yorùbá o kí ló dé torí owó ni ṣé ẹ mọ̀ pé àwọn ará Saudi ẹ̀wọ̀n tó bá ti gbé ẹ̀sìn mùsùlùmí lérí ó ní owó tó máa gbà owó ni gbogbo ẹ̀ ṣàrò pé Ràṣídì dédé ń ṣe ni ṣàrò pé Ràṣídì jáde gbogbo nǹkan tẹ́ ìṣẹ́ yẹn lọ torí owó ni torí lójú àwọn ará Saudi òun promote ẹ̀sìn wọn ni bí Ràṣídì wọn ṣe bálabàlá yìí wọn máa sọ pé lákàndéèdè òkàrè òun promote ẹ̀sìn kò sí náà tó náwó sínú ọ̀nà máa fún Ràṣídì ti gbàgbé wípé kò ní tá à ń jẹ tí ò kì í tán ìgbà ló ní gbàǹkà ìgbà tó bá gbà òun kan tó dẹ̀ gbóni pé bá tiẹ̀ ló dáadáa bàbá wa Akéwùgbà Gold nǹkan tó yẹ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀nìyẹn tó ráwọn kan sọ pé ìwọ ló kẹ̀mí sí bí mi ṣe mùsùlùmí sùn ọmọ Yorùbá ni mí mo tẹ̀ sún àwọn mùsùlùmí gidi wọ àwọn mùsùlùmí gidi tọ́lọ̀ ń jogún ọpọlọ làákàyè àtẹgbára fún lára wọn ni bàbá mi Akéwùgbà Gold bàbá ìbáyín bàbá Akéwùgbà Gold wà láwọn mùsùlùmí tọrọ yé tí wọ́n mọ̀ tí wọ́n tẹ̀ nífẹ̀ẹ́ Yorùbá dáadáa sẹ́rí gbogbo nǹkan tí Yorùbá dà láyé yìí má ju Yorùbá àjẹ́ndà nù ẹ wá Anthony Joshua Prince Saudi Arabia Mohammed ṣé màlímà àbí àlímà àbí kíní kan tí Olúwo ṣe ìbáyà fọ́tò tí ìka kan òwò Olúwo nídìímọ̀ ẹ̀ Anthony Joshua ti pàdé ẹ̀ so many times tó yẹ pé lójú ẹ̀ mo ti jọ́ta sójú àti tó sọ lójú ẹ̀ lójú pé ẹ̀ pé I'm from Yorùbá land ọmọlúwàbí ni mí Anthony Joshua ṣé wọ́n ta ló mọ Olúwo nípò èèyàn máa ń gbé ló mọ Olúwo nílẹ̀ Yorùbá gan káṣí pé bàtú yẹn sí wọ́n lórí social media yìí èèyàn mélòó ló mọ̀ káwọn sọ pé Anthony Joshua sọ pé international figure tó dẹ̀ torí owó kó ta ẹran ẹ̀ lọ́pọ̀ níwájú ọmọọba Dubai yẹn ọmọọba Saudi Arabia ẹ̀ má bínú kí sọ ọmọọba Dubai ọmọọba Saudi Arabia Mohammed Salman àbí Salman ní orúkọ ẹ̀ Anthony Joshua dẹ̀ ń fọ́ sọ ẹ̀ pé ọmọ Yorùbá lòun ọmọ Yorùbá lòun tó débẹ̀ tó gbé ilẹ̀ ẹ̀ga níwájú ẹ̀
ṣùgbọ́n Olúwo débẹ̀ ń tẹ̀ ó ń tẹ̀rẹ̀ mọ́lẹ̀ pé àwọn Yorùbá yẹn abọ̀rìṣà ni wọ́n àwọn Yorùbá yẹn bọ̀rìpọ̀pẹ̀ ni wọ́n àwọn Yorùbá yẹn wọn ọmọ Ọlọ́run àwọn Yorùbá yẹn wọn lajú àwọn Yorùbá yẹn ó ṣàn sọ̀rọ̀ ó ṣàbẹ̀sí sọ àwọn ọ̀rọ̀ àǹfààní nípa àrùn wa kò lu ẹni náà láti fi gbé ìran wa ga níwájú wọn torí owó ó fẹ́ káwọn àwọn arábìnrin ẹlú bí ẹni àkọ́kọ́ nínú àwọn ọba mùsùlùmí tó wà nílẹ̀ Yorùbá pé ẹnì kan ṣoṣo táwọn nínú ọba tó fẹ́ràn ẹ̀sìn àwọn lélẹ̀ lórí ó ti tọrọ ọjọ́ máa ọba tó kù pé abọ́gibọ̀ ìsàlẹ̀bọ̀pẹ̀ ni wọ́n. Olúwo máa sọ pé kò sí gbẹ́rẹ́ lára Olúwo ṣó máa sọ pé kò sí gbẹ́rẹ́ lára ẹ̀ Olúwo máa sọ pé òkè já ṣe jẹ́ kí là ń ṣe gbogbo eléyìí sí torí owó. Bàbá wa Akeugba Gold wá pè sí àkíyèsí tí a ní ọgbà Akeugba Gold mọ Ọlọ́run tó sáré bàbá yẹn ò ń gba ẹ̀sìn tó lórí àwọn èèyàn ò wá owó wọ́n ń wá ìjọba ọ̀run ni wọ́n pè sákìrì pé Olúwo nǹkan tó ń ṣe ò dáa kò sí orúkọ tó pe bàbá yẹn tán ṣùgbọ́n kan tó wá ń dùn mí ni pé ẹ̀yin tí a tún wò nínú ẹ̀sìn mùsùlùmí tàbí kó yẹ kí sẹ́mọ̀ téèyàn bá pa tá máa panupọ̀ bólè òwe ńgbà míì ó ṣeéṣe kó yí padà tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ pé àlàyé má sọ ẹ̀sìn wa lẹ́nu má fi ẹ̀sìn ba àwùjọ wa jẹ́ ẹ sọ̀rọ̀ ẹ ń gbọ́ sógbà tó bá ba nǹkan jẹ́ Olúwo ní kankan lọ́ba nílẹ̀ Yorùbá tó ń ṣe ẹ̀sìn mùsùlùmí àgbà tó bá nómi náà pariwo ní aláwọ̀ ọba akẹ́lẹ̀ Yorùbá tó pé wọ́n gba ẹ̀sìn yẹn dáadáa ṣùgbọ́n tí wọn kì í ṣe bálabàla bí èlé torí owó ẹ̀ẹ́dẹ̀ bá wa bẹ̀ ẹ̀yin ọmọ Ìwó tí nǹkan yé ṣé kò tẹ̀ wá sẹ́ni kankan ní Ìwó yẹn ni torí ìlú tèmi ti wá ọba ò lè máa ṣe bálabàla báyìí tó máa ti sọ fún pé àlàyé wa tó bá ti fọwọ́ ẹgbẹ́ jọmọ́wọ́ a máa rọ ẹ lóye kó lọ gbélé ẹ o bẹ́ẹ̀ ni náà àbí ẹ má jẹ́ sọ̀rọ̀ náà ẹ bá wa bẹ̀ kó má ba ilẹ̀ Yorùbá jẹ́ torí pé owó ó lọ fẹ́ ọmọ Bayero ẹ Bayero náà ni àlàyé tó ń bá El-Rufai tó El-Rufai kọ́ tó ń bá fọ́mà CBN governor tó ń jọ ń joyè yìí ọmọ ẹ̀ ní Olúwo gbé sílé torí owó ẹ ti pé kó dúpẹ́ Olúwo yìí ó ní tíátà yìí ó fẹ́ lé àti bàbá Ògbéǹde kan lọ ṣé mọ̀ pé kó tó ní pólọ́ kó tó ní ọmọ Bayero fẹ́ ẹni pé Olúwo kọ́ pé ẹ̀ ní ẹ́míà àìsí tó ní ká lè fún ní ọmọ ló ṣe gbogbo ẹ̀ condition tí wọ́n fún nìyẹn àwọn condition tí wọ́n fún nìyẹn ogun ẹ̀sìn obìnrin mà ṣe o Olúwo mọ̀ wípé ìgbà lóní gbàǹkà wọn tá a bá ṣe láyé lónìí ó máa dìtàn táwọn bàbá wa dìtàn báyìí táwọn bàbá wa dìtàn táwọn bàbá wa dìtàn tiwa náà sì máa di ìtàn tó yẹ pé àwọn generations tó ń bọ̀ wọn máa sọ wọn tó ń ṣe lẹ́nu tó dùn wọn ṣe lẹ́nu ẹ sì máa sí ìwé ìrántí kan bọ̀ sí ìwé ìrántí dáadáa tó fẹ́ kí wọ́n sì kàn ní àbí ìwé ìrántí dáadáa ń kejì ìṣàyèrè Adọ́madé lórúkọ mi ẹgbẹ́ bá mi share fídíò yẹn bá mi share ẹ̀dẹ̀ bá mi tag àwọn tó yẹ kẹ́ tag ní ìwò yẹn ẹ bá mi tag àwọn Olúwo ń ba orúkọ ìlú yẹn jẹ́ ó jẹ́ ká àwa Yorùbá ká máa fojú kan wo àwọn ará ìlú yẹn pé ṣé bẹ́ẹ̀ ni ó dẹ̀ sí èèyàn kankan nílùú yẹn tó yà ayé tiẹ̀ yé ẹ̀yin ọmọ Ìwó ẹ kìlọ̀ fọ́ba yín kó má balẹ̀ Yorùbá jẹ́ Ìwó nìkan kọ́ ló ní Yorùbá o Ìwó nìkan kọ́ ló ní Yorùbá Ìwó nìkan kọ́ nílẹ̀ Yorùbá kó má balẹ̀ Yorùbá jẹ́ lórí ọjọ́ ọ̀la Adọ́madé lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ bá mi pín fídíò yẹn ẹ bá mi pín ẹ jọ̀ọ́ ẹ follow page mi ẹ jọ̀ọ́ ẹ subscribe sí YouTube channel mi Adọ́madé ó dàbọ̀.